Ọlọ́run já bọ́ ọkùnrin yẹn lé. Insha Allah Ọlọ́run jì ká bà. Yé kí ló ṣẹlẹ̀ sọ. Àfà ẹsẹ̀ tí mo fi kọ ìkòsú ọ̀pá àbọ̀kùnrin yìí ni. Ilé àdájú rẹ̀ tó sọ pé àná. Ẹsẹ̀ tí mo fi kọ ẹni tí má ti fẹsẹ̀ kọ bá ti máa ń wá àyàn lọ ní ìbá ń lé mọ́. Sùmọ́nù tún gbàgbọ́ rẹ̀ ṣe ìgbàgbọ́ tó lóyìí kéré púpọ̀ tí nǹkan bá sílẹ̀ sí yẹn bá lójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run èyí ọkọ sọ pé subhanallah yẹn ẹni tí ìbànújẹ́ kan bá dé bá tó wá ti sọ gbólóhùn náà ìgbésí ayé rẹ̀ padà dà ibi tá à ń lọ yèmí ti bẹ́ lọ́ọ́ kí tó kò lé o pé àárò rẹ̀ gbà wọ́n jọ Ọlọ́run ṣùgbọ́n tọ́lọ̀ bá ti wá rí báyìí tí ìwà lè fẹsẹ̀ kọ́ báyìí èyí ti ṣẹ́fọ́ sọ́dọ̀ Ọlọ́run nù ọgbọ́n tá Al-Qur'ani sọ ni ọ sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi ó ní dájú Ọlọ́run òun ò ní forí jìn ẹnìkan lẹ́yìn tí ń ṣe ẹbọ pẹ̀lú òun èyí tó rí nìsín ara ẹbọ ní ọwọ́ fẹsẹ̀ kọ́ tọ́wọ́ wà nílé rẹ̀ ńkọ́ tọ́wọ́ jáde ìta tọ́wọ́ fẹ́ pọnmi tọ́wọ́ fẹsẹ̀ kọ́ sóòdì pọnmi mọ́ ni